àákú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ níkànnì Samvatis rédíò tv ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ tósídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ni. Gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá ilé, a máa ṣẹ́gun ọ̀tá òde, a máa ṣẹ́gun amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣenitọ́ bá ní dárò. A máa ṣẹ́gun eléni ní àti onílara bẹ́ẹ̀ àánú ọlọ́run ò ní fi ẹnìkọ̀ọ̀kan lẹ̀ jẹ́ ìmúwa ò ní bọ́ síbi tó nira o. Àbídèmí Yusufu iná rí èmi lọmọ sọkùnrin ọ̀rọ̀ kò gbọ́n lé ọmọ nípò àlélu ọmọ alétè ìjọba ọmọ yẹn ọ̀bọ́kàlẹ̀ yẹn abara funfun ọkà abara mìníjọjọ. Jẹ́ ń tètè kí n kó ìròyìn ọ̀hún ní kọ́mọ́nkóbó ní kíákíá ní wàrà ṣẹṣà ní kíni ká má jẹ́ kankan ó wọlé níbi ibẹ̀. Wọ́n ní Natasha sẹ́nítọ̀ láti ìpínlẹ̀ Kogi eléyìí tí ọ̀rọ̀ gbogbo sàn lórí afọ́kẹ́mu ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta láàrin ìjà tó ń wáyé láàrin àti olórí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ìyẹn sẹ́nítọ̀ Akpabio. Wọ́n ní Natasha mọ̀ tó ti sọ pé sẹ́nítọ̀ kan Nwabuyi eléyìí tó dá sí ọ̀rọ̀ tó jẹ́ pé ń ba òun ló kọjá kí ilé ẹjọ́ ni ó bá wọn dà àti wípé owó ìtanràn òun ti gbé síwájú ẹ̀ o 5.1 billion naira lówó ìtanràn tí sẹ́nítọ̀ Nwabuyi ó san fún Natasha gẹ́gẹ́ bí wọ́n ní Natasha ti pe agbẹjọ́rò ẹ̀ pé tọ̀ Nwabuyi ti dáràn dandan ní kó tán o láti máa sọ̀rọ̀ tí èsì tòun ti ń ba òun ló kọjá defamation of character yóò sanwó ìtanràn. Wọ́n láwọn kọ̀ọ̀kan ti wá ń bú Natasha yìí pé ẹ̀rọbìnrin yìí gan gold digger ní elébi ni kí ni ìtumọ̀ gbogbo eléyìí kí n láti ó kọwo lákọ̀ sí àkọlé ìyá àbí kí irú ọ̀rọ̀ wo la fẹ́ sọ fún eléyìí lápá ibi bẹ̀. Ààrẹ tí ń ṣe dáadáa ní ìpínlẹ̀ Burkina tó tún wà láwọn ààrẹ tó epo yanjú nílẹ̀ adúláwọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa President Ibrahim Traoré lọ́mọ ti sọ̀rọ̀ síta gbangba wípé ẹ wò ó kò sórílẹ̀-èdè kan tó ní ìdàgbàsókè lọ́ndà democracy o. Ó ní tẹ́ ẹ bá wo dáadáa democracy pé dẹmọ lẹ́yìn kí dẹmọ ọkàn ya wèrè kó kíni kó gó máàdì ni à ń pariwo ìyà káàkiri àwa ń kígbe ìṣẹ́ kí ó ní democracy kò sórílẹ̀-èdè tó nàró lábẹ́ democracy. Ó ní ẹ wo ọ̀dọ̀ àwọn ń bí nísìn ológun ni àwọn ó ní kí ẹ ṣe gbogbo ìjọba ológun ló ṣe jẹ́ ìjọba bí iná tẹ pé kí gbọ́ kí gbà. Ó ní àwọn fi ọgbọ́n àti làákàyè àwọn fi ṣe ni. Ó ní democracy ẹ wo orílẹ̀-èdè àgàgà orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ làwọn èèyàn ti ní ṣé ìwọ náà rí ibi tí ń lọ Nàìjíríà ó ní bí Nàìjíríà ṣe ní ọrọ̀ lówó tó wọ́n dẹ̀ tún tóbi tó kò yẹ kí ìṣẹ́ òun yà kọ́mọ mú wọn bẹ̀ àmọ́ democracy ti ká wọn lọ́pọ̀ kò tó lórílẹ̀‐èdè Saudi. Wọ́n ní èèyàn tí ó kí irun ájì Mẹ́kà ní ọdún yìí láti Nàìjíríà àtàwọn orílẹ̀‐èdè kọ̀ọ̀kan ni yóò mọ̀ sí bẹ́ẹ̀ àfàìmọ̀ kọ́ mọ̀ mẹ́ẹ̀ àbí kọ́ mọ̀ jẹ́ pé bẹ́lẹ̀ ń já ni o torí wọ́n ní ìjọba orílẹ̀‐èdè Saudi ti ní ẹ wò ẹ restrict visa lórí àwọn ọmọ Nàìjíríà tó ń bọ̀ wá kírun ájì àtàwọn kọ̀ọ̀kan. Ǹjẹ́ kí ni ó dé gàgàgà wọn ní sẹ́ fẹ́ gbọ́ àsìkò ájì yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn máa ń fi opportunity ọ̀hún rìnrìn wá sí ìlú Saudi tí ò dẹ̀ ní nítumọ̀. Wọn láwọn míì ń bá káràkátà wá àwọn míì ń bá ká wá wo nǹkan mèremère tá a mọ̀ sí tourism wọn ni wọ́n ń bá wá o. Wọn láwọn míì wọ́n á fi àkókò yẹn kí ẹbí wọn àmọ́ ibi tí wọ́n sọ náà ni pé èrò Mẹ́kà àpapọ̀ làwọn tẹ́wàá mọ́ gbọ̀nrìrì láti ṣe visa fún wọn gbà wọn bá dé. Wọ́n ní visa lè jẹ́ bí èèyàn 50 example ni o. Wọ́n ní àwọn tí ó kí ájì inú wọn wọ́n lè mọ́ ju 5 àbí 10 lọ àwọn 40 yòókù bíi kán wá sí ìrírí kán wá wo mọ̀lẹ́bí kankan wá wo bí Saudi ṣe rí gbogbo yẹn kò sí lọ́dún yìí mọ́. Omi tuntun ti rú ẹja tuntun ti wọ inú odò. Àwọn gómìnà lọ́lọ́kan ọ̀jọ̀kan gómìnà ìpínlẹ̀ Ebonyi Nwifuru gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq àti gómìnà ìpínlẹ̀ Imo Nzodima àtàwọn gómìnà míì náà wọ́n mọ̀ lọ kí ààrẹ àná Muhammadu Buhari wọ́n lọ kí ní ilé ẹ̀ nílùú Kaduna. Wọ́n ní wọ́n kàn ṣe àbẹ̀wò sí ààrẹ. Wọ́n ní kí ló dẹ̀ fa ìlọ kí ààrẹ. Wọ́n ní wọ́n ń gbọ́ wuyewuye wípé ṣe ẹ fẹ́ gbọ́ pé bàbá Muhammadu Buhari ti fẹ́ gbé òṣèlú APC SDP lọ bá àwọn Malam Nasir El-Rufai. Wọ́n lélẹ́yìn ni àwọn gómìnà fi lọ kí ààrẹ àná lé pé bàbá ò lọ bì kankan o ẹ wò ó bàbá dúró kódà pẹ̀lú inú kan ọkàn kan ọlá kan náà fi wà nú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n dẹ̀ dúró digbídigbí lápá ibi bẹ́ẹ̀. tó
ṣé ẹ fẹ́ gbọ́ ọwọ́ ti tẹ ẹnìkan àkóbá àdábá ọlọ́mọjàrì ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní ọwọ́ mọ̀ tẹ ọmọkùnrin kan lélẹ̀ títí ń kà bòròbòrò wípé ṣé ẹ fẹ́ gbọ́ ní ara àwọn òṣìṣẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers ká tiẹ̀ sọ pé gómìnà lọ́wọ́ ètò kan wà ní suspension ìyẹn Siminalayi Fubara olórí òṣìṣẹ́ chief of staff àwọn mọ̀ àwọn implicate ẹ̀ ni àwọn kó bá a ní ni àwọn kó bá a ní torí pé owó tán fi lọ àwọn láti ṣiṣẹ́ yìí owó ìpọ̀ o 200 million naira ta ni ó gbọ́ tí ò ní ṣe iṣẹ́ àwọn ṣe iṣẹ́ bú làwọn ṣe fún olórí òṣìṣẹ́ Fubara láti ṣe àkóbá àdáwábá ṣùgbọ́n hírò ń tènìyàn ṣíṣe ni ti Ọlọ́run ọba. Iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ lórí wípé bí wọ́n ní Tinubu ṣe fẹ́ gbégi dá àbò tiẹ̀ ti gbégi dá olórí ìgbìmọ̀ INEC Muhammad Yakubu lẹ́yìn pétọ̀ ìwọ yìí ọ̀tọ́lẹ́ni tí wọ́n mọ̀ pé ní INEC chairman. Wọ́n ní iléeṣẹ́ ààrẹ ti wá sọ àwọn ọ̀rọ̀ kan sókè torí pé wọ́n ní Professor Basiru Ọlámilékan ni ààrẹ ti yàn báyìí. Wọ́n ní iléeṣẹ́ ààrẹ ní bí ti ṣe nǹkan mi ò yí padà ẹ̀yin lè ní kinní yìí dáa kó mọ̀ wù òun ẹ má máa ṣe ẹnu ṣòtìṣòtì sáàrẹ ààrẹ ìṣẹ́gbẹ́ ẹnìkọ̀ọ̀kan o tó bá wù mí ni wọ́n ṣe àti pé èmi ní #1 citizen lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bíi pé aṣíwájú yàtọ̀ sí pé òun tiẹ̀ ti ń jẹ́ ọkọ yẹn ti pẹ́ òun gangan làárẹ̀ GCFR ẹ̀ ń wá ìnà ẹ̀ wá ni gẹ́gẹ́ bí wọ́n ní iléeṣẹ́ ààrẹ ṣe sọ̀rọ̀ ní apá àbẹ̀gbẹ̀ ohun ẹnìkankan ò deserve explanation o lórí pé kí lòun fi yọ Yakub Muhammad tóun fi gbé Basiru Ọlámilékan síbi pọfẹ́sọ̀ làwọn méjèèjì kí á ló dé ẹnìkan ló gbé Yakubu náà bẹ ààrẹ kan ló ní Yakubu ló tọ́ sóhun ọ̀hún náà ti dẹnu ọ̀hún Yakubu òun fẹ́ lẹ́kan nínú ọ̀la ni gẹ́gẹ́ bí ààrẹ ti sọ. Ìgbìmọ̀ kíni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kìlọ̀ wọ́n ti kìlọ̀ lórí wípé ẹ má balẹ̀ jẹ́ ẹ má bọ̀nà jẹ́ ẹ má ba gbogbo nǹkan jẹ́. Wọ́n ní kí ló fa ọ̀rọ̀ yìí. Wọ́n ní àwọn kan fi ẹ̀hónú hàn ní olúlu Nàìjíríà nílùú Àbújá àwọn protesters lórí pé bílù ti ń rí kò dùn máwọn o ìṣàkóso ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ń kan bóbó ni o. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ti kíni ya bò wọ́n bíi báràkà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí yin tajútajú sí wọn lójú. Wọ́n ní kódà kì í ṣe olúlu Nàìjíríà ní Àbújá nìkan wọ́n ní nílùú Rivers wọ́n ní wọ́n ṣe ìfẹ̀hónú hàn náà pé kí ló dé àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fẹ́ àwa ò fẹ́ àwa ò fẹ́ ni múso níbi wọ́n ti ń gbogbo ẹ̀ṣọ́ báyìí làwọn ọlọ́pàá ti ní ntẹ́ẹ̀tì ẹ̀ mú yẹn da ẹ̀yà àdìmú bẹ́ẹ̀ ni àfi parapàpà tajútajú ní ẹlòmíì gbódò ló kó sí ní obì kan ní ọní gbogbo èyí níjọba àpapọ̀ náà ti ṣe ìkìlọ̀ pé ẹ dákun wọn mọ̀ níjọba ló rán yín ni o nínú ìwé òfin kódà kìí ṣe Nàìjíríà nìkan l'Amẹ́ríkà ní London àǹfààní ń bẹ fáráàlú láti fi ẹ̀hónú hàn tí ò bá tó bá ti jẹ́ pé kò ní wàhálà nú ní ìrọwọ́rẹsẹ̀ tẹ́nìkan kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni invade àbí kó kíni kó dismantle ìfẹ̀hónú ọ̀hún ẹ má ṣe kíni ẹ má ṣe láabi fáwọn tí bá ń fi ìfẹ̀hónú hàn tán ṣe wọ́ọ́rọ́wọ́ lápá sẹ́ńtà ègùn ebèbè yẹn. tó Ọlọ́run ó ṣàánú accident burúkú kan tó ń rèé lórí Ọ̀tẹ́dọ́lá bridge ní ìlú Èkó. Wọ́n ní lélẹ̀ tí wọ́n ní dírẹ́bà mọ̀ sí bẹ́ẹ̀ ó survive o nígbà tí èèyàn mẹ́rin ní ìfarapa yánnayànna. Wọ́n ní ọkọ̀ ọ̀ká ayọ́kẹ́lẹ́ eléyìí tó kàn sí ẹ̀ẹ̀kan náà tó jábọ́ látòrí bíríìjì bọ́ sílẹ̀. Wọ́n ní lórí eré ni o wọ́n lé àwọn èèyàn ti káwọ́ lórí pé kódà òkúlẹ̀ ẹlẹ́ja tó ń tà ní gbogbo àwọn tí ń bẹnu ọkọ̀ yìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu Ọlọ́run ẹnìkan kò kú o dírẹ́bà gan nǹkan kò mú lẹ́yìn pé àwọn mẹ́rin kan wọ́n ṣe léṣe yànnàyànnà lápá ebèbè. ẹ jẹ́ continuity yẹn máa lọ bẹ́ẹ̀ torí pé ìfìgbà kankan sọ́nù. Wọ́n ní àwọn ọ̀dọ́ kódà nílùú Èkó wọn ni wọ́n ti ń fi ẹ̀hónú hàn lákọlákọ ni o lórí wípé kẹ́ni sẹ́ àwa ò fẹ́ o àwa ò fẹ́ orin tá ń kọ kí inú o àwọn ò fi inú hàn. Kódà wọ́n ní ọ̀kan gbòógì inú àwọn olùjàfẹ́tọ̀ọ́ èèyàn tó tún jẹ́ agbẹjọ́rò Dèjì Adéyanjú ọkẹ́fin bàbá yìí náà ń bẹ̀ pé Dèjì náà ń bẹ̀ lápá abẹ. fìjìláńtẹ́ 13 tún gbẹ́mìí mì ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n ní lélẹ̀ tí wọ́n ní àwọn jàǹdùkú Làkúráwà tí wọ́n tún lọ yabò wọ́n tí wọ́n lọ ká wọn mọ́bi wọ́n wà. Wọ́n ní fìjìláńtẹ́ 3 ní fọnáfọnṣu ìní àwọn Làkúráwà àwọn jàǹdùkú yìí ni wọ́n tún pa ní ìpínlẹ̀ Kebbi ní Kebbi lọ́hùn lápá ebèbè yẹn. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Imo
Uzodinma, gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani, Zulum àtàwọn gómìnà mẹ́tàdínlógún kan tó ń lọ bí ogún báwọn lápapọ̀. Wọ́n ní wọ́n ti ń wá wàhálà o, torí pé wọ́n ní 70,000 minimum wage àwọn ọmọ sanlu tiwọn o. Wọ́n ní 30,000 náà sì ń san. Kódà wọ́n ní ọ̀rọ̀ yìí ti di gbangba pé àwọn gómìnà ogún yìí délé tí Uba Sani, Zulum bẹ́ńbẹ́ àti Uzodinma gbé wọ́n san 70 o, tíjọba àpapọ̀ ṣe àdéhùn pẹ̀lú àwọn aráàlú táwọn náà dẹ̀ láwọn fọwọ́ sí ń lu tàwọn náà wọ́n san lápá ibi ibẹ̀. Àwọn ọlọ́pàá ti já mi nínú ẹ̀, wọ́n ti yọwọ́ yọsẹ̀ lórí wípé wọ́n ní wọ́n fẹ́ invite Emir Sanusi. Wọ́n ní irọ́ ẹ má jà invite àbá lórí ikú kanú àwọn àsọmọgbé wọn léyìí tó páyín níjọ́ ìtúnu àwẹ̀ tí wọ́n ní wọ́n pa. Wọ́n ní àwọn ọlọ́pàá ti wá wò pé irọ́ ẹ má jà sí, ẹjẹ́ á fi làákàì àtọgbọ́n orí ẹjẹ́ á fi sí ìyẹn ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Ìròyìn àjààbálẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Zamfatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Ẹ mọ̀ wá ẹ mọ̀ ṣe wá pé gbémi débẹ̀ mọ́ jami bọ́ọ̀lì àwa ni, jami bẹ́tà mọ́ sọ ọ́ di létà. Ibí yìí náà ni ibi láti tẹ̀ ẹ́ sí yín létí táì jẹ́ ó tẹ̀tẹ̀ bí torí tí ń la fífi ìdí ti àpótí. Ọlọ́run ó ṣàánú. Tó ẹ jẹ́ kí n máa sọ fún yín báyìí wípé wòrò sí wòrò kọ́lọ́run ó ṣàánú wa ni. Gómìnà ìpínlẹ̀ Kebbi ni ó ti ṣe báyìí pé tọ̀ sẹ́kítírì òun wá bóun ṣiṣẹ́ mọ́. Wọ́n ní wọ́n ti wá ń sọ̀rọ̀ o, tẹ́lẹ̀ bá gbàgbé pé mo sọ̀rọ̀ yìí fún yín bí ọjọ́ mélòó kan wípé wọ́n ti sáàkì sẹ́kítírì, ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ tún ti ń lọ pé lẹ́yìn bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àáfi tòsí fàámọ́ra ni lápá ibi bẹ́ẹ̀. Ókè wọ́n ní báyìí Supreme Court ti ń tún ọ̀rọ̀ àbúrè wò pé àbúrè náà wàá báàdì tó bá wọn. Àbúrè kò ṣe bẹ́ẹ̀ báàdì, léyìí tí wọ́n ní ó dàbí pé àbúrè ó padà ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn ní sẹ́ńtà ibi ibẹ̀ yẹn. Ìyẹn ní ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe ìlọ, ẹ jẹ́ kí n máa fi eléyìí dágbére fún títí òní. Ẹ mọ̀ ṣe wá wípé bá tún di ọ̀la àmọ́ láǹfààní àtúntí pàdé ara wa tẹ́ẹ̀tù máa gbọ́ àwọn ìròyìn kọ́ngbẹ́ ìròyìn àti pé àjààbálẹ̀ ní bí ẹmu kọ́lọ́kọ́. Ìyẹn ní apá abẹ̀ la fi ń pè ní exclusive lọ́dọ̀ wa ń bí just in àbíkẹ́ ní breaking news èwo lẹ pè tẹ́ pé. Orúkọ mi ò yípadà, Bídèmí Yusuf yín náà rèé, mi lọ́mọ sọ̀kùlọ̀rọ̀ kò gbóhùn lé ọmọ nípa àlélu ọmọ létí ìjọba ọmọ yẹn ọ̀bọ́kà rẹ̀ yẹn abara fún fọ́ọ̀kà abara mi ìjọ náà já ájì àmọ́ mi aláṣà tó lè darí Zamfatis Radio TV tí ń bẹ ní UK Island. Màmá ẹ já sí dáadáa nú ayé, ó dàbọ̀.